jáde púpọ̀ Joshua ayé ò ní sọ yìí no going back. You are welcome. God bless you. Mami Matunde, orúkọ Jésù. Ọmọdé àtàgbàlagbà tó fẹ́ orúkọ Jésù. Alájà Màdínà, ẹ̀rọ ànúgbà. Ìsinyìí láti ṣiṣẹ́ fún Jésù. Oore ọ̀fẹ́ Jésù ní fàyè yín sílẹ̀. Bàríkà ní kọ́lẹ̀ mọ́mí ẹ bá mi kí i. Àlàáfíà kó bá gbogbo ẹ̀. Mo kí gbogbo ènìyàn pé àlàáfíà Ọlọ́run kó bá yín gbé. Ẹ ò ní sọnù lórí àkàbà ṣògo. Ó gbàdúrà Ọlọ́run oore ọ̀fẹ́ ó mú ilẹ̀ Yorùbá dúró. Ẹ ò ní sọnù lórí àkàbà ṣògo. Gbogbo ẹni tó ń gbọ́ mi tó ń bá mi ṣe ọ̀rọ̀ yìí tó ń tẹ láìkì tó ń tẹ lọ́ọ̀fù lákòókò yìí lórúkọ Jésù ò ní sọnù.
gbogbo ènìyàn pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta. Ètò jù níbẹ̀ ni pé àlàáfíà Ọlọ́run kó bá gbogbo ènìyàn gbé. Ìwà ènìyàn, ìwà Ọlọ́run kò jọ tènìyàn. A kà lè máa ṣe bí Ọlọ́run ni, a lè wà bí Ọlọ́run ni, ṣùgbọ́n ìwà Ọlọ́run jìnnà sí ti ènìyàn gédéǹgbé. Ọlọ́run sọ pé inú mi bàjẹ́ torí pé mo dá ènìyàn. Tẹ́ ẹ bá lè mọ àkókò àti ìgbà tí Elédùmarè tó ti fọhùn yẹn jáde sí ẹ̀dá mọ́mì títí di àkókò yìí, ọmọ ènìyàn sì ń hùwà bákan náà. Ìpè tí a pè olúkálùkù ó yàtọ̀ sí ìpè tí a pè mí, ó yàtọ̀ sí ìpè tí a pè ọ́, ṣùgbọ́n mo gbàdúrà ìpè tí a pè ọ́ kò ní kó bá ìrìn àjò rẹ láyé lórúkọ Jésù. Olúwatóyìn Williams, ayé ò ní pa ọ́ lẹ́kún. Mo máa tètè lọ sínú ọ̀rọ̀ mi lálẹ́ yìí láti lè mú láti tètè sọjú abẹ níkò. Mo ṣe fọwọ́ fújà sórí ètò yìí ni Florence wàá rí àánú gbà. Kò sí Táyọ̀ yóò ẹwọ́ kàn, mo ti retí ẹ lórúkọ Jésù, wàá rí àánú gbà. Ọlọ́run nìkan ni kí a gbẹ́kẹ̀ wálé, kì í ṣe ènìyàn. Bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọ adarí hurun kankan, kì í ṣe ìrìn àjò ọwọ́ ọjọ́ kẹfà tí Ọlọ́run fún ọwọ́ rẹ̀ dá. Tó bá jẹ́ ti ènìyàn ni fún ilẹ̀ Yorùbá, wọn á ti dá wa dúró pé kí a má lọ. Ìtí mo gbàgbọ́ ni pé Ọlọ́run Elédùmarè ojú rẹ̀ korò sí ẹlẹ́ṣẹ̀. Sunday Clement, ayé ò ní pa yín lẹ́kún. Olúwa ṣeun, Olúwa ṣeun. Àárí àánú gbà lórúkọ Jésù. Rana Emmanuel, lórúkọ Jésù, ayé ò ní pa yín lẹ́kún sà. Inú yín á máa dùn ní lórúkọ Jésù, kò ní fi gbàgbọ́ kúrò. Ẹ ti mọ ìkorò rí, kò ní pa ayé yín dọ́gba. Ẹ kúrò lẹ́sà, ẹ ra àánú gbà sà. Ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run. Àyìn ìṣẹ̀dá náà. Ǹjẹ́ mo súre fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi àti ẹni tó bá mi ṣe ọ̀rọ̀ yìí jáde. Lórúkọ Jésù, iná ọmọ kò ní jó yín. Ẹ ò ní sọnù lórí àkàìbà ṣògo. Ọlọ́run tó ní májẹ̀mú, àpáta ìjìnlẹ̀, olóore ọ̀fẹ́, ẹni tó dá ìmọ́lẹ̀, tó ní tí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ tí òkùnkùn ò ní borí ẹ̀. Ìwọ tó rí àmì àkọ́kọ́ rẹ̀ ṣe lálẹ́ yìí, lórúkọ Jésù, òkùnkùn ò ní borí ẹ̀. Mo lókùnkùn ò ní borí ẹ̀. Abíọ́dún Ìgè Samuel, wàá rògo lò, ayé ò ní pa ọ́ lẹ́kún lórúkọ Jésù. Ṣàmì tó nítumọ̀ Up Yorùbá Nation, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ò ní nǹkan méjì tí a ń gbé wájú pé ká sọ̀rọ̀ lórí Yorùbá Nation. Bẹ́ẹ̀ la sì tún gbàdúrà. Mọ́mì, lẹ́yìn ẹ̀ kò sí ohunkóhun tí a fẹ́ gbà lọ́wọ́ ènìyàn, ṣùgbọ́n mo gbàgbọ́ lórúkọ Jésù bí ọdún wàhálà ànúgbà Ìgè Samuel, ayé ò ní sọ ọ́ di rádaràda. You are welcome to this platform. Adéníyì Adé, ẹ ṣé, God bless you. Ẹ káàbọ̀ sórí ètò náà. Ẹ bá mi ṣe ọ̀rọ̀ yìí fún gbogbo ènìyàn. Tèmítọ́pẹ́ Ẹniọlá, ọwọ́ rẹ ò ní kàn sàlẹ̀ àpò. Gbogbo ibi tó bá dé láyé, ògo rẹ̀ á bú jáde. Mutiu Adéníyì, you are welcome. Wàhálà ànúgbà. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn, a máa dárúkọ yín ní kọ̀ọ̀kan láti máa gbàdúrà fún Adéníyì Adé Jùbìrí, lórúkọ Jésù, ayé ò ní já ọbọ̀ o. Wàá gòkè àgbà lórúkọ Jésù. Bọ́lá Ọ̀ṣìn,
lórúkọ Jésù ẹ ti dàgbà, ẹ ò ní ṣubú, ẹ ò ní fọwọ́ gbọ́mọ sí ní gbogbo ìrìn àjò ayé yín. Ohun tó ń dùn mọ́ yín nínú ò ní pa yín lẹ́kùn. Tolú Akí Winston lórúkọ Jésù ẹ ra ànúgbà. Ọláréwájú Susan Elizabeth ayé ò ní pa ayé o, ẹ ra ànúgbà. Akínwálé Akitos ayé ò ní pa yín, ẹ ò ní sọnù, ọwọ́ ayé ò ní tẹ̀ ẹ́ o, wàá ra ànúgbà. Mami ẹ jẹ́ máa lọ sínú ọ̀rọ̀ mi lálẹ́ yìí, mi ò ní pẹ́ pápápá ní máa ṣe bí wọ́n ti ń ṣe ní pápá, nítorí pé a fẹ́ yànnà náà wọn kankan wò. Kí ló dé? Àìmọye ènìyàn tájọ ń gbé sókè. Kí ló dé tá a wá fi jẹ́ pé àwọn ẹni bí la fẹ́ jẹ́ ká máa gbé ọ̀rọ̀ wa jù sílẹ̀ lẹ̀? Kí ló mú làbárì ọ̀rọ̀ mi wá? Adétáyọ̀ Wàrógolù ayé ò ní pa yín ìyá mi. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe sọ kò wà fún ènìyàn kan, ó wà fún gbogbo ènìyàn. Bí a ṣe pọ̀ tó, inú mi máa ń dùn tí bàbá Akíntóyè bá ń sọ àwọn ọ̀rọ̀ ẹ̀. Ó máa ń yẹ kó yé wa pé àwọn kan máa gbé sókè, àwọn kan máa gbé sísàlẹ̀. Kì í ṣe gbogbo wa la máa gbà pé kí ilẹ̀ Yorùbá ó lọ. Torí pé ọ̀rọ̀ Ìbò ni, kì í ṣe gbogbo wa la máa tẹ̀ka. Bí orílẹ̀-èdè méjì bá wà nínú kan tí wọ́n jọ ń jà, tí ìyá wọn tán bí wọn sáyé, tí ìyá bá lè fẹ́ràn ọmọ jù kan lọ, mélòó mélòó ni ara wa tí wọn ò jọ bí wa ń bì kan náà. Ìyá tó bí ọmọ mẹ́rin tí kò fẹ́ràn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin, mami ṣé èmi ló wá fẹ́ fẹ́ràn? Ìyá tó bímọ mẹ́ta torí pé àwọn méjèèjì ń para wọn, ìkan ló máa fẹ́ nú ẹ̀. Ìyá tó bímọ méjì ó gbúdọ̀ fẹ́ràn ẹyọ̀kan. Ẹ̀tàn jẹ́ láàrin ara wa la máa sọ pé kò sí ẹni tí bàbá mi fẹ́ràn. Ẹ̀tàn jẹ́ láàrin ara wa la máa sọ pé kò sẹ́ni tí ìyá mi fẹ́ràn. Kò sí ní gbogbo ọmọ tá a bá bí láyé a máa ń fẹ́ràn kan jù kan lọ. Òun ló wá dífá fún èyí tí a fẹ́ sọ nípa rẹ̀ lénìí. Torí pé èmi ò ní sọ̀rọ̀ tèmi kí n má fìdí ẹ̀ múlẹ̀. Ọ̀rọ̀ tèmi kì í ṣe ìlù àgìdìgbò, kì í ṣe ìlù tá ń lù tí ọlọ́gbọ́n kì í jó. Ọlọ́gbọ́n á jó, òmùgọ̀ á jó, àwọn ènìyàn á rí nǹkan dìmú. Bàbá, màmá, mo fẹ́ jẹ́ ká jọ tẹ́tí, ká jọ wo ibi tá à ń lọ nínú ìrìn àjò. A pariwo fún ọmọ ilẹ̀ Yorùbá pé ẹ gbé sókè o, ẹ gbé Jésù sókè, ẹni bá wò ó yóye, ẹni bá wò ó yóye, ẹni bá wò ó yóye, ẹ gbé Yorùbá nation sókè, ẹni bá gbà á yóye, ẹni bá gbà á yóye. Akí Roscoe ará ànúgbà. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló gba Jésù. Even ànábì tá à ń pariwo yìí, kì í ṣe gbogbo ènìyàn ló fara mọ́. Mọ́mì, kì í ṣe gbogbo èèyàn. Kì í ṣe gbogbo ènìyàn ló ń bọ̀rìṣà. Ààrẹ wọn kan wà nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a ní tí wọn ò tiẹ̀ ṣe kankan rárá. Ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá, kí ló dé táwa kan gbé
táwọn kan ń gbé sílẹ̀ lẹ̀. àwa la pariwo, ìwọ ló pariwo, a jọ sọ̀rọ̀ náà ni pé ẹ jẹ́ káwọn tó wà ní diaspora, àwọn tí wọ́n wà ní London, ká lọ pàdé Buhari pé kó padà sílé. ẹ wá wo àwọn òpònú ayírádà, àwọn òpònú afúnfún mẹ́kọ. ṣówó lẹ́fẹ̀ náà fẹ́ fún yín ni. ẹ jọ ṣé tí yín ò bá tí etí inú yín ò bá là, ṣojú yín fọ́ ni. ẹ ti mọ̀ pé èmi ò bẹ̀rù ẹnìkan àfi Ọlọ́run Elédùmarè, ẹni tó ní ayé àti ọ̀run, ẹni tó ṣàkóso lórí ẹ̀mí mi, òun làwa ò lè bá wí. ẹni tó bá ṣe rádaràda, ẹ jálẹ̀ ku ẹ̀ níbo ló lọ, a máa fún lẹ́gbàá ni. a sọ̀rọ̀ sí ìpọ̀ngbà rẹ̀, torí pé Bíbélì ní ọmọ tí bàbá bá fẹ́ ni bàbá ń bá wí. tá a bá bára wa wí, báwo la ṣe fẹ́ mọ òtítọ́ ọ̀rọ̀? a ò lè máa bára dáradá yìí lọ. kémi gbé, kíwọ gbé, kájọ máa gbé sílẹ̀. mami, ta ló fẹ́ gbé? even APC táyìn ń pariwo lẹ́ni yìí, àwọn kan gbé, ṣùgbọ́n àwọn kan gbà, wọn ò gbà. ẹ rántí pé APC yìí AD lẹ́fi bẹ̀rẹ̀, ẹ di AC, from AC ẹ di APC. nínú yín sì wà nínú AD lẹ́ni, nínú yín sì wà nínú AC lẹ́ni. àwọn kan náà tún jọ lọ, àwọn kan míì náà tún wá láti ibì mìíràn táwa join ní pátì yín yẹn. but nothing we can do with that. kò sí tí mo fẹ́ sọ nípa rẹ̀. Táyọ̀ Kúmúyì, ayé ò ní pa yín o, ẹ ò ní di rádaràda, iṣẹ́ ìránṣẹ́ rẹ ò ní bàjẹ́. wà á máa dàgbà nínú ọgbọ́n, wà á máa dàgbà nínú òye. bó o ṣe ń lù ú, ogun ọ̀run kó máa bá ẹ tù. bó o ṣe ń di, o ti dúró lórí májẹ̀mú náà, o ò ní ṣubú lórúkọ Jésù. Bíbélì sọ pé kò sí ohun tí ó fọwọ́ tí ó ìtìlẹ̀ tí ó yẹ fún ìjọba Ọlọ́run. gbá mi, etí mò ń sọ rèé. PDP yín tá ń pariwo rẹ̀ yìí, àwọn kan náà bẹ̀rẹ̀, àwọn tó ń bẹ̀rẹ̀ lọ́tọ́ fi orí rẹ̀ lélẹ̀ lánàá, bẹ́ẹ̀ làwọn kan ò gbà. tó bá jẹ́ pé wọ́n gbà, Buhari náà ò gba ti APC nígbà kan. òun náà fọ́ọ̀mù pátì tiẹ̀ kó tó di pé ó kàn ẹ́ mú wá bá wa. ṣé ènìyàn ká máa ṣèjọba ẹlẹ́yà kan ni? etí òye yín ni mo fẹ́ láìtì yín o. ẹ̀yin bọ̀dá àgbàyà oníkùrọ̀bọ̀tọ̀ tẹ́ kóra yín jọ sí London, tẹ́ ń ṣe rádaràda. mọ́mì, máa láìkí ẹ̀, máa lọ́ọ̀fù ẹ̀, máa kọ́mẹ̀ntì ẹ̀. mo fẹ́ rí kọ́mẹ̀ntì ẹ̀. ẹ ti mọ̀ pé tí mo bá ti ń rí oògùn mi, tẹ́pílẹ̀tì mi ni pé, oúnjẹ mi ni pé tẹ́ bá ti ń tẹ láìkí, tẹ́ ti ń tẹ lọ́ọ̀fù yẹn, tí mo dẹ̀ rí pé ń ṣí ẹ̀. mọ́mì, inú mi á máa ṣe kí ni o, inú Ọlọ́run á máa dùn, èmi gan á máa, ohùn àgbẹ̀ á máa jáde from nowhere sí i. gbọ́ dáadáa, mo ti sọ fún ẹ pé wòlíì tèmi, mi ò wá sórí atẹ́gùn wá ṣe rádaràda. mi ò wá síbí láti wá kó fún wàsíjọ. bẹ́ẹ̀ ni wọn ò wá síbí láti wá forúkọ ẹnikẹ́ni ṣègbéraga. torí Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá banijẹ́, oníjọ́ tó bá ti dẹ́kun àti banijẹ́, ọjọ́ náà la máa bàjẹ́ kanlẹ̀. I'm not here to insult anybody, but I'm here láti gba ilẹ̀ Yorùbá. àtẹnikẹ́ni tó bá ti rádaràda yóò ṣègbé nípasẹ̀ Ọlọ́run Elédùmarè. bẹ́ẹ̀ ni mi kì í ṣe Ọlọ́run, ṣùgbọ́n ikọ̀ rẹ̀ sì ni mí, arán mi ni. wọ́n ní iṣẹ́ tá a bá rán ikọ̀ kì í pa ikọ̀. bẹ́ẹ̀ ni mo dẹ̀ máa jẹ́. èèyàn kan ló rán mi wá, Ọlọ́run ló rán mi, mo dẹ̀ máa tẹnu mọ́. ẹ̀yin wòlíì, ẹ̀yin àfáà, ẹ̀yin oníṣègùn àbí àwọn alábàámọ̀dá, gbogbo tó bá wù, olùpadán tó ń wòràwọ̀, tó ń wòṣùpá, tó ń wo jígí,
tó ń wo ohunkóhun ẹ lọ wádìí mi èmi Abíọ́dún ọmọ fún mi ẹ lọ wádìí mi wò dáadáa kẹ́ wò bóyá Ọlọ́run torí ó máa ń yà mí lẹ́nu nígbà tí mo bá ń gbọ́ àwọn ẹlòmíì tí pásítọ̀ mi sọ tí àfáà mi sọ pé àwọn ò tí ì mọ ibi tí ẹ ti rí i pé ilẹ̀ Yorùbá ń lọ torí mi ìmọ̀lú Ọlọ́run tẹ̀yìn sí I didn't know it. torí Ọlọ́run ò bá lọ́wọ́ sí mọ́mì ó máa ṣòro ó ṣe àwọn èèyàn méjì mẹ́ta ò ní dìde dúró pé sẹ́ẹ̀ àfi kí ilẹ̀ Yorùbá bá lọ ṣùgbọ́n ọ̀ǹtí táwọn èèyàn bá gbìnàyà tá bá ń sọ yín lókúta ẹ̀yin pásítọ̀ wọ̀nyí ọ̀ǹtí tẹ́ ẹ bá lọ ṣe outside crusade tán bẹ̀rẹ̀ sí sọ pure water àti agolo lù yín lórí pẹpẹ ọjọ́ yẹn lẹ máa mọ̀ pé Ọlọ́run wà nítòsí. nítorí pé ẹ kọ̀ láti ṣòdodo àwọn kan ń gbé ẹ̀yin ń gbé sísàlẹ̀ ẹ jọ̀ọ́ kí ni ipò yín what is your position ẹ̀yin náà lẹ́dẹ̀ ti jẹ gbogbo oyè ìlú tó yìí ẹ̀yin bíṣọ́ọ̀bù ẹ̀yin apọ́stù lẹ́yìn apọ́stù kí ló tún kàn most pásítọ̀ tó pé gbogbo ẹ̀ lẹ́ti jẹ tán ẹ̀yin afèdèfọ̀ ẹ̀yin aríran ẹ̀yin alálàá ẹ̀yin asàsọtẹ́lẹ̀ níbo ẹ rí nǹkan kan sọ ni. There's a time tí mo challenge àwọn àjẹ Nàìjíríà àwọn àjẹ ilẹ̀ Yorùbá pé ẹ fà àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ yé pa wọ́n jẹ mọ́ ẹ wá pa Tinubu jẹ ẹ pa Sanwó-Olú jẹ ojú tì yín náà nígbà tí Sanwó-Olú lè lọ pọ̀ ọmọ ọlọ́mọ ní tó lọ́ọ́ dà sójà kan lọ pa àwọn ọmọ tó wà ní kan lọ pa àwọn tó gèètì tẹ̀yìn àjẹ́ ò lè gbìmọ̀ jẹ̀kẹ́ ti fọ́ lójú títí di àkókò yìí àbí òkè ó fún yín lóúnjẹ lẹ́jẹ̀ tẹ sọ́pọ́ọ̀tì ẹ̀ ẹ̀kọ́ ọmọ owó síta ẹ bọ̀gún ta ẹ̀pàjá fún Sanwó-Olú ṣèbẹ́ máa ń sọ pé tòǹtògbóró la máa ń pajá wọ́n ní tòǹtògbóró ẹ̀ la fi ń pa ajá náà ń pa bẹ́ẹ̀ ṣe pa Sanwó-Olú tòǹtògbóró ẹ̀ ẹja kú omi ẹja máa lọ síbi tá à ń lọ jàre. èyí tí mo sọ ni pé kì í ṣe gbogbo wa la máa gbà mo ti sọ sẹ́yìn mo láwọn bọ̀ọ̀dá kan wà ní London ikú wọn rèé bí ẹni tó mú mi ayé lálá màá fi wọ́n wọ̀nyí lẹ́nìí mi ò mọ ibi táwọn ti rí ẹsẹ̀ Bíbélì táwọn ń pè àwọn dìdìrìn ìgbà tí Fúlàní pààyàn ibo lẹ́wà even let's start from coronavirus ṣe kankan fún wa náà when you cannot pray on that time ṣùgbọ́n ẹ̀yin lè kà pé Bíbélì sọ pé ká sọ̀rọ̀ kan ẹ̀yin ó sì fìdí rẹ̀ múlẹ̀ ẹ̀yin lè rí kóòtù ẹ̀yin ògbóni ẹ̀yin ẹlẹ́gbẹ́kẹ́gbẹ́ ẹ̀yin apanijayé tèmi mo ti sọ fún yín mo ní ẹ máa rí àṣírí wọn obìnrin kì í róṣọ tiẹ̀ kó mọ̀ tú I'm coming and I will play it for you ṣèbí ẹ̀yin ará ṣèbí UK ọ̀hún náà lọ́wọ́ káwọn kan wá kóra wọn jọ àwọn kan ní kí Buhari padà wá síbí ṣèbí tẹ̀yìn pé ẹ̀yin rí opportunity tẹ wà nílé òkè òkun ni tó bá jẹ́ pẹ̀yìn lẹ́rọ lápátẹ́rọ lẹ́sẹ̀ ẹ wà Nàìjíríà àbí tójú yín fọ́ torí pé ojú yín fọ́ ẹ̀ ń gba benefit ọmọ yín gba benefit arúgbó ara yín wọ́n tún sanwó fún yín ṣùgbọ́n ẹ gbàgbé pé àwọn arúgbó kan wà Nàìjíríà báyìí tí ò rówó kò lè dáa fún yín o. Bíbélì sọ pé ó ní àdúrà yín yóò di ẹ̀gún fún yín. èmi máa bá yín play orí burúkú yìí o kẹ́ bá lè mà pé mo mọ tí mo sọ nígbà tí mo sọ pé àwọn wèrè pé wọ́n kóra ìkọ̀ọ̀kan ni mo máa mú ọ̀rọ̀ yẹn jáde fún yín gbogbo èèyàn. ẹ máa gbọ́ o àwọn tó fẹ́ play fún Nàìjíríà àwọn tó fẹ́ play fún Nàìjíríà máa play ẹ̀ fún.
pray for Nigeria. I'm going to read from 2 Chronicles 7 verse 14. Ibo ló ti rí Second Chronicle. If my people are called by my name, shall humble themselves and pray and seek my face and turn from their wicked ways, then will I hear from heaven and will forgive them of their sin and will heal their land. We are here as Nigeria. We are here to pray for our nation. We are here to pray for our president. We are here, he said, where 2 or 3 are gathered in my name, I will be in their midst. Máa bọ̀ Nàìjíríà wá gádà níwájú Fúlàní tí ò bá jẹ́ pé àgbàdá máa fi hàn rí ẹ kú. We pray for Nigeria. We pray that Nigeria will know peace. We pray in agreement that Nigeria will have progress. We pray. Ó lè àwọn tán kówó lọ lóyìnbó rèé o. That God will use our president. Ẹ ti rí ẹ̀yin ẹ máa wo kù wọn tí mo sọ o. Ẹ máa wo kù wọn o. Ẹ ti rí kù wọn. Ẹ ti rí wọn ikú wọn bí ikú ọ̀bọ. Ìwọ ń dárúkọ Holy Spirit. Ogun ọ̀run ló máa pa ẹ́ dànù. Those that behind it, the Lord God Almighty will expose them. The prophet said by this time tomorrow, we are prophesying to Nigeria that by this time tomorrow, Nigeria will be better. Nigeria will be good. When this tenor of PNB, we will all rejoice. We will all rejoice. God will turn around the fortune of Nigeria. Ole! Pastor Ole! It is written in the Bible. He said we should ask for anything, and it shall be given unto us. Join our faith together, and we have asked it today. That Nigeria is well with you. We declare that it's well with Nigeria. We declare that Nigeria will be good. Oh my soul. We enjoy the good of the land. What did you do? In the name of Jesus. Thank you, Almighty Father. Thank you, Jesus. Bó bó ṣe ń mí, ẹ wà àdúrà bó ṣe ń mí, ẹ wo pásítọ̀ bó ṣe ń mí, ó mí bí olókè ilẹ̀. Ó ti rẹ̀, ṣáàdúrà náà nìyẹn. Ẹ wà àdúrà pásítọ̀. Báwo ni mi? Ẹ̀rọ pásítọ̀ ó gbàdájú ìṣẹ́jú méjì ṣé àdúrà tó gbà yẹn ṣé àwọn tó ń da àwọn Fúlàní gbọ́yè tó ń sọ̀rọ̀ ẹ̀rí dìdìrín ṣé àtàná tó ti pàṣẹ pé kí Nàìjíríà ó dà ẹ mọ iye àwọn èèyàn tó pa ní cross àbí tó pa ní Borno àbí ẹ mọ iye àwọn èèyàn tí Boko Haram ti pa ẹ mọ iye àwọn èèyàn tó ti kó jẹ ẹ mọ iye àwọn èèyàn tó ti tún jí gbé lẹ́ni ẹmọ yẹn wòye tó ti bọ station tó ti bọ́ọ̀mù ẹ̀rí pé wèrè dìdìrì lélẹ́yìn aláìlọ́pọlọ ẹ̀rí bí pọ́tọ̀ ṣe mẹ́mì ìsàwé why with Nigeria Nigeria must die Nigeria must go kò gbàdúrà fún Buhari mọ́ ẹ̀rí pé Buhari must be hid bọ̀dá dìdìrì orúkọ Jésù yẹn gan bà lẹ́rù àti pè. bẹ́ẹ̀ ni àǹtí Kẹ́mi iṣẹ́ 75 pounds ni wọ́n owó tí wèrè kó fún wọn wèrè apààyàn jáyé lẹ́kọ̀ọ́ ó ti kówó fún ẹ̀rí tọ́lọ gbé bọ́ọ̀lù APC àánú wọn ò ṣe mí mọ́mì àdúrà torí ká mọ́ para wa tán ló kù ní tí mo sọ nìyẹn so nígbà tọ́wọ́ ìyá bá bá àwọn eléyìí mo ti sọ fún àwọn èèyàn àṣírí gbogbo wọn ló máa tú ṣe ti lójú ayé àbẹ́ òrí àwọn tán kówó fún àwọn tán fúlàgì wa rèé o àwọn tán kówó fún àwọn tó fúlàgì ètò yín rèé gbogbo ẹ̀yin tẹ́ lọ síbẹ̀ yẹn gbogbo wọn ẹ ṣàrójú wọn àbẹ́ ìrójú wọn ẹ dẹ̀ mọ̀ wọ́n ìkan tẹrí mọ́lẹ̀ báyìí kò lè gbójú sókè òpònú ayérada ibẹ̀ lóbìnrin ti lọ ń gbá géètì yẹn pé Buhari must go back to Nigeria ṣé tó bá jẹ́ pé London yẹn dá mọ́mì ṣé irú àwọn eléyìí ẹni kan máa bọ̀ lẹ́kọ̀ọ́ wa ń bí kan wá sọ pé we want to pray for Nigeria ẹni kan máa bọ̀ ṣebí àwọn ọmọ yẹn àwọn tó wọ́n dìde dúró wọ́n sọ máa kín wọ́n lọ bá Buhari níbi tó wà
pe ìpè wọ́n sọmọ akin mọ́mí ẹ bá mi da lọ́ọ̀fù fún àwọn tó sọmọ akin tó sọ pé Buhari must come back ẹ bá mi da lọ́ọ̀fù bolẹ̀ fún wọn ẹ da lọ́ọ̀fù bolẹ̀ ẹ da láìkì wọ́n ń sọmọ àlè àwọn ọmọ àlè rèé àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá tó dàgbà tí lè ti táyé wọn bàjẹ́ rèé. àwọn ìran ọmọ Jésíbẹ́lì rèé tó torí ọgbà àjàrà alájàrà tó pa ẹni ẹlẹ́ni àwọn tó wà nídìí kan lọ pa àwọn ọmọ Ẹ́sàs rèé àwọn tó lọ kó sínú kí náà pé Sanwó-Olú àwọn tó ń tì í lẹ́yìn rèé ṣèbáṣírí ọ̀nà rẹ̀ ti tú báyìí mami mo ní mò ń bọ̀ mi ò tí ì dé o mò ń bọ̀ o mi ò tí ì dé o Ọlọ́run ń bẹ lẹ́yìn mi ò lẹ́yìn aṣòtítọ́ a ò tí ì dé mami a ti sọ̀rọ̀ ọjọ́ tí mo sọ̀rọ̀ mo ní ẹ̀yin tẹ́ wà ń dẹ́síkọ́rà àkókò tí mo fẹ́ mọ̀ bóyá ọmọ ọkọ àbí ọmọ àlè lẹ́yìn rèé ẹ jáde tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́ ń tì wá sógun ẹ jáde ẹ lọ bá Buhari tó wà ẹ lé padà mami àwọn àǹtí mi bọ̀dá mi ọ̀nkú mi gbogbo wọn náà ṣe kí ni wọ́n dáhùn wọ́n la wà lé asọ́mọ àlè wọ́n náà máa bá wọn fà á wọ́n dẹ̀ ń bá fà á lóòótọ́ mami àwọn tí mo pariwo pé kóra wọn jọ fẹ́ ṣe mítìn rèé o àbí mi ò sọ tó bá jẹ́ pé mi ò sọ ẹ̀tẹ̀ yes mọ́mì tó bá jẹ́ pé mo sọ tó o dẹ̀ gbọ́ pé wọ́n fẹ́ ṣe mítì tán fẹ́ ṣe rèé o wọ́n ti pe Buhari pé kó máa bọ̀ wọ́n fẹ́ bá ṣe mítì ìdákọ́kọ́ kó wá declare pé ẹ lọ ṣe ibi tẹ́tẹ́ fẹ́ padà wá àwọn ẹni restructuring Buhari I declare restructuring to Yorùbá and Malam and Arewa and Igbo mọ́mì nígbà tí president bá sọ pé òun declare restructuring kí ló kù ìsọsọ́rì yẹn náà lẹ́tí máa lọ tá máa jà ibẹ̀ lẹ́tí máa rí àwọn olórí búkú náà wà ń bẹ̀ wọ́n wá sọ síà wọ́n á ní àwọn Afẹ́nifẹ́re ló ń jà wọ́n á ní Arewa constitution ló ń jà Yorùbá àti Ìgbò ọ̀yà tọ́tọ̀ àwọn tí ò yẹ fún mítìn bẹ̀ àwọn ilé náà máa kóra wọn jọ tó máa sọ pé wọ́n jẹ́ representative fún ilẹ̀ Yorùbá wọ́n á wá lọ máa ju fake síà yẹ́sì o òótọ́ la sọ mọ́ mi mo mọ̀ pé wà lórí ètò bọ́dá Emmanuel mo mọ̀ pé wà ń bẹ̀ Adunidayo yẹ́sì o £75 ní heritage ẹ̀rí anamata bíjẹ́ bí mo sọ fún yín mo nígbà tó bá yá màá gbórúkọ wọn jáde àwọn fúnra wọn náà gbé orúkọ ara wọn jáde mọ́mì mo sì ń bá wọn sẹ́ẹ̀tì ẹ̀ mo máa yàkàyàkà wọn dé ilé wọn ni ṣèbí mo sọ fún yín mo nídìí àṣẹ pílà ọjọ́ tí mo ti gbé pílà méje jáde tí mo ti bá wọn wó lulẹ̀ ọjọ́ ẹ̀ làṣírí wọn ti tó òpó ilé wọn méjèèje mo bá wọn pèsè sí ẹ̀ mélòó lára wọn. Adékẹ́mi Àlàbí yes ó ní ẹ sọ bẹ́ẹ̀ dáàdì yes àwa ò ní sọ̀rọ̀ ká kó jẹ́. ìmọ̀ wọn tún ìmọ̀ wọn ò jọ ẹni tó wá ń gbàdúrà fẹ́ẹ̀kì Buhari ò lè jáde lọ ṣe mítì ọ́díò Buhari ò lè ṣe mítì pẹ̀lú wọn mọ́ ẹjọ́ bọ́ọ̀ta káwọn ọmọ mi písì sí ẹ̀ máàsì tó dé sórí ẹ̀ wọ́n máa bá ṣíkú ò ojú máa tì wọ́n tí ò bá jẹ́ pé òpònú ayírádà vice president tó wà ń bí ó gbọ́ pé àwọn ọmọ yẹn fà lọ́hùn ohun tó yẹ kó máa bá àwọn senate fà ń bí pé òun gangan ló yẹ kó òun di post yẹn mú gbọ́n ó dákẹ́ bí omi pọ́ọ̀tù kò rọ́rọ̀ sọ. àwọn alátẹnujẹ ẹni pásítọ̀ òun náà wá jáde anything with a degree internationality ẹ ìwọ náà fìdí ẹ̀ múlẹ̀ ó wá mí bí olókè ilẹ̀ nígbà tó jẹ́ pé àwọn pásítọ̀ tán tó lóun pé wàrà àwọn pásítọ̀ ibo ló ti jẹ́ pásítọ̀ tó jẹ́ pé àwọn ìyàwó oníyàwó tán ló ti tán ní London kò gbọ́dọ̀ gbọ́ pé ọmọdé kan wọlé á ti lọ́mọ kẹ́sì ṣé o mọ̀ pé ò níwèé tó o bá ti jẹ́ abá ẹ̀sùn alẹ́ ẹ̀ padà wá àwọn iná lélẹ̀ tán tẹ́tì ọmọ Yorùbá àwọn rèé o tó jẹ́ pé tẹ́bá ti wá Nàìjíríà tẹ́ ti níyàwó oníyàwó mẹ́wọ̀ọ́ rí a máa gbé ẹ lọ London wọ́n á ṣèwé wọ́n sáré ṣèwé pápákọ̀ wọ́n ti gbé wọlé wọ́n á lọ máa kó bá sùn fún lọ́hùn wọn ò ní fún ìwé ojú tìyín kọlọ̀ ń bọ̀ wọ́ ó lè ní gbogbo yín pẹ̀lú heritage gbogbo wọn wá ṣe kù bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ wọ́n dàbí ọ̀pọ̀ ẹ̀rí kù wọn tẹ́bá tún wo fídíò ẹ̀ tó dùn mí dùn bẹ́ẹ̀ ni pé ọmọ kékeré jòjòló ṣé ẹ sọ fún ọmọ yìí pé
nígbà ẹ máa wò ó. ṣé ẹ sọ fún ọmọ yìí ẹ sọ fún ọmọ yìí pé ní Nàìjíríà ń bí o kò síná. ṣé ẹ sọ fún ọmọ yìí pé ní Nàìjíríà ń bí o kò sí ilé ẹ̀kọ́ ọ̀fẹ́, kò sí sí àtàfi jókòó, kò sóúnjẹ fún ní skul, kò sí sí fún irú àwọn nǹkan tí wọ́n kó fún nígbà kòró yẹn wọn ò rírú ẹ̀ Nàìjíríà tí ó sọ sítórì yẹn fún kó o tó gbé ilé fún kẹ́ ẹ tó gbé pátákó ilé lọ́wọ́. ṣé ẹ rí i pé ẹ fẹ́ bà ọjọ́ ọ̀la ọmọ yìí jẹ́ nígbà tọ́mọ yìí bá dọ̀là ń ṣe alóhùn bọ̀ ńlé ẹ fẹ́ kó wá bọ́ sọ́wọ́ Boko Haram. ẹ rí i pé ẹ ti ya wèrè, ẹ rí i pọ́pọ́lọ́ yìí ò pé ẹ tún initiate ọmọ kékeré yìí ẹ initiate ẹ̀sìn tí ò da bẹ́ẹ̀ lẹ́sìn mọ̀ pé orílẹ̀-èdè yìí ò da. ṣé ọmọ mi ni máa gbérú pátákó ilé lọ́wọ́ tó máa gbé sókè á ní ayé Buhari máa bàjẹ́ ni. tó jẹ́ pé tó bá lọ skul àárọ̀ bá tí mo bá gbé $100 lé wọn lọ́wọ́ pé kán fi ra súwìtì. tó jẹ́ pé súwìtì ti wà ní skul eléyìí tẹ́lẹ̀ ó ti wé skul ti wà bẹ́ẹ̀ skul ọ̀fẹ́ ló ń lọ tíṣà á máa kẹ́ ni. mami tí mo bá wọ́ wọn mi lẹ́yìn báyìí tí mo bá wọ́ wọn lọ ó yá ẹgbà súwìtì ọmọ ní dádì ó ti lọ skul. mọ́mì tó bá tún dé skul ọ̀hún á tún dé lọ́sàn-án gàrí la máa mu láàárọ̀ gàrí ló máa mu lọ́sàn-án ọjọ́ Friday a máa gba àwẹ̀ tipátipá ni irú ọmọ ilé yóò gba àwẹ̀ rí. mọ́mì tó bá ń jà tí mo bá ń parọ́ máa sọ pé irọ́ ni ẹ máa ní lórí irọ́ irú ọmọ yìí yóò gba àwẹ̀ rí. ọmọ tí ò tó ọmọ mi ilé ọmọ ọdún 3 mọ́mì ó ti ń kọ́ àwẹ̀ kì í ṣe ogun náà ló le tó yẹn bí kò ṣe pé à ń mọ́nèjì oúnjẹ ni tọ́bálẹ̀ ti jọmọ wòlíì ó gbọ́dọ̀ gbàwẹ̀ ó gbọ́dọ̀ gbàdúrà ó ti wá mọ́ wọn lára tọ́bá ti pé ìkànnì wọn náà dáàdì èròkò Dáníẹ́lì ọ̀nà I want to eat this money ó ní no dáàdì ti sọ pé àwẹ̀ wà o àwẹ̀ wà mọ́mì oúnjẹ 3 ojúmọ́ ó máa dẹ̀ kan àwẹ̀ wà lọ́sàn-án kò ní jẹ láàárọ̀ kò ní jẹ lọ́sàn-án lálẹ́ a break. ìyà ni ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀ mọ́mì ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹlòmíì gba bíríbíríbíríbírí títí àsìkò ńgbà tó lọ́hùn bá wá bless yẹ tó yẹ kó gbádùn dáadáa àti ní ọ̀sà lóyún máa treat. ẹlòmíì mu gàrí mu ó jẹ ìrèké amúrúgà nígbà tó bá dóko tí òun jẹjẹ á jẹ ìrèké látàárọ̀ dálẹ́ ìgbà tówó bá dé wọn ló ti wà diabetes ṣótàn àbí òtàn. mọ́mì máa tẹ láìpẹ́ yẹn máa tẹ lọ́ọ̀fù yẹn tó bá ń gbá áàsì létí ẹ̀. ṣé orí àwọn nǹkan mi mọ́mì ó ṣòro ó mọ̀ fẹ́ nìyẹn mo máa ń sọ fún àwọn ọ̀pọ̀ èèyàn tó máa ń pè mí tí máa ń pray fún mo ní ọ̀rọ̀ àdúrà ayé rẹ kò ní ìdí pé ó gba àwẹ̀ bí ẹni fẹ́ẹ́ kú. nígbà tí wòlíì gan ò bá rón jẹjẹ ọ̀nà ọ̀dà tí wòlíì gan ò ní parọ́ fẹ́ tẹ wà ní diaspora pé kándù tán tà ní $300 á sọ fún yín pé 5,000 náà ta kándù. ṣé mo parọ́ ni? mi ì parọ́ ẹ̀yin náà lẹ́kọ́ wọn lólè. irú àwọn heritage ló kọ́ wọn lólè nígbà tá a bá lọ bá àwọn àbáwọn tá bá pásítọ̀ wọn tá bá dọ̀dọ̀ ẹ̀ ni dáadé ẹ̀ dára pray ewu irú wèrè tó pray sí ó ti máa pa àwọn pásítọ̀ ẹ̀ àwọn pásítọ̀ oníjẹkújẹ àwọn olè tẹ́jẹ́ pé nígbà tẹ́ ẹ bá gbé kùséèdì jáde ọlọ́run yọ yín pé nígbà àjíǹde mi ò rí pátákó kùséèdì yín níta. mo ti sọ fún ọmọ mi pé gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ sọ pé ká má wá káàní yín mọ́ àwa ò wá mọ́ àti dúró sáwà yóò wọ́ wa ṣùgbọ́n mo promise yín pé gbogbo ẹni kùséèdì tẹ́ ẹ bá ṣe a máa wá sọ pure water lóyún bẹ́ẹ̀. mami tírélà kọ̀ọ̀kan àti lọ́ra èló lára 4,500 àti já omi 4,500 mo ti sọ fún ọmọ mi yẹn mo ní ẹ wo tẹ́bá ti débẹ̀ ibi tán ti jẹ́ kùsẹ́ ẹ lé pure water mọ́ wọn torí pé wọ́n kọ̀ wọn ò sòtítọ́. ẹ rò pé mo bẹ̀rù yín ni? a ò bẹ̀rù yín. tá a bá bẹ̀rù yín mọ́mì ọlọ́run nìkan ni ká bẹ̀rù ẹ má bẹ̀rù ènìyàn ẹlẹ́ran ara. ẹ tún wà nílùú òyìnbó ẹ tún gba bribe. ṣèbọn náà wọn tó wà nílùú òyìnbó òkè máa ń parọ́ ni. àṣẹ lórí irọ́ gan wà láyé yín. lórí irọ́ Buhari lórí irọ́ heritage lórí irọ́ lórí irọ́ gbogbo yín lórí irọ́
ẹlòmíì torí ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ẹ máa jà ẹjọ́ kí lẹ̀ ń jà sí mẹ́ ọ̀rọ̀ tá ẹ̀ ń sọ tí gbogbo orí yín dìde àbí ẹ̀ mọ bó ṣe máa rí kéèyàn rojọ́ tó bá dákẹ́ mọ́mì torí pé àwa ti jẹ́ ìrántí Ọlọ́run a máa lórí àpáta ẹ béèrè lórí àwọn tó mọ̀ mí lórí ìkànnì yìí no rest láàárọ̀ bá mọ̀ máa gba iṣẹ́ òòjọ́ mi lọ mo wá sọ fún yín náà iṣẹ́ bíríkìlà àwọn building ni mo ṣe bí mo ṣe máa manage site mo yẹ ń wo bíríkìlà kan tó mọ̀kè lókè bẹ́ẹ̀ ni mo ń wo kábíntà tó ń kan limited bẹ́ẹ̀ ni mo ń sọ̀kalẹ̀ tí mo ń wo ẹni tó ń gbẹ́ foundation bẹ́ẹ̀ ni mo ń monitor sìmẹ́ǹtì ká má bàa jí sìmẹ́ǹtì lọ bẹ́ẹ̀ ni mo ń wo àwọn tó ń kó búlọ́ọ̀kì ká má bàa fọ́ búlọ́ọ̀kì oní búlọ́ọ̀kì lókè sísàlẹ̀ tába tún bọ́ sí pẹ́ǹtì àtúmọ̀ máa wọ́ọ̀ṣì pẹ́ǹtì ẹ wo ibi tó dán o ẹ wo ibi tí ò dán o onílé máa kọ̀pléènì ẹjọ́ iná la máa tòjílẹ̀ máa fi sùn àtúwábọ́ àtúndàsìkò àdúrà olúwa ṣàánú ọmọ ẹ gbàdúrà ẹ̀mí mọ́ ogun ayé wa jáwọ́lẹ̀ èèó èèyàn kan wá sọ lórí burúkú ó ní nàìjíríà tẹ̀hún lọ́rùn mọ́mì tí nàìjíríà bá da ayé pásítọ̀ gan á da kò sẹ́ni tó fẹ́ pásítọ̀ mọ́ torí ẹ ti sọra yín di full pastor and you are a fool because ó sì lè ṣiṣẹ́ náà. Everybody like to be a church. This is my church. This is your church. Ẹlòmíràn ní dáàdi ibo ní church yín wà máa ní mi ní church yìí o ibo ní church yín wà mí ní church yìí o mo ní church tí mo wá attend náà mo ní church tí mo ń lọ tí gbogbo wa bá kọ́ church mami ẹni mélòó ló kù. You are a pastor, I'm a pastor. You are evangelist, I'm evangelist. You are deacon, I'm deacon, nínú church kan mẹ́mbà mélòó ló kù nígbà tó kéé nígbà tí gbogbo wa bá jẹ́ evangelist ta ló fẹ́ ṣe lè ta la fẹ́ counseling evangelist lórí irọ́ ẹ̀rù yín bà mí o. ẹ̀rù yín bà mí o torí pé ẹ ti wá gbàgbé ìdájọ́ Elédùmarè ẹ ti gbàgbé ìdájọ́ Ọlọ́run ṣé ilẹ̀ Yorùbá yìí ilẹ̀ Yorùbá kẹta wà yìí ta ní kí ilẹ̀ Yorùbá yìí ó lọ kájà dúró do you even know that there is a benefit to us ẹ jẹ́ kí ẹjẹ́ àtúgbègbè àbí mi ká fún àwọn jẹgúdújẹrá pásítọ̀ lẹ̀. Mami kò sí bí gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora lẹ́ni ẹwọ́gbọ́n tó tún dá fún yín ẹ̀yin ń ṣiṣẹ́ àwọn mọ́là Fúlàní wọ́n ń gbèrè inú owó tẹ́yìn gbà ṣé ẹ̀ màpá ń gbowó wọn gbà ń bẹ̀. They are collecting out of it. We have a bank. You send money to your parents or your brother, your sister, your uncle and your daughter, your son. They are now telling you that ẹni tó ti ń send owó sí tẹ́lẹ̀ you cannot send money to him except you send it in American dollars. After American dollars nǹkan kí ló fẹ́ gbẹ̀yìn bank cannot change it to you tó bá dé báǹkì ó yẹ kó fi mú náírà fún ẹni káwọn tún dá padà sọ́hùn. irọ́ o wọ́n máa kó dọ́là fún ẹni o Nigeria bank máa sọ pé àwọn òṣèwọ́ ni o mami àwọn olófẹ́ṣẹ́ málà ló tún máa pàpàṣẹ málà tún máa gba 10% of your money. Ráyé mọ́là tí ò gbé tí ò sọ wọ́n máa jókòó sẹ́gbẹ̀gbẹ̀ títì change your dollar kéèyàn sẹ́ndì $100 síyàn ní a rate of 480 mọ́mì gbàgbé òṣì gbàgbé 30 náírà orí ẹ̀ yẹn wọ́n máa réèkì ẹ̀ ní lẹ́yìn yẹn wọ́n á tún gé instead of maybe ẹ̀yin mathematician ẹ̀yin ọmọ bàbá wa nínú Olúwa ẹ mọ̀ pé mo ti sọ fún yín pé ẹ̀yin tẹ́ bá ti jọ mọ rìdíìmù ẹ̀yin mathematician ẹ̀yin bàbá mathematician ló wà ní rìdíìmù ẹ bá ń jáde ẹ̀yin ẹ wá ṣe mathematician fún mi 480 times 100 èló ló jẹ́ Bùsáyọ̀ Bùsí dá mi lóhùn Àdùnní Ayọ̀ Àdúrídayọ̀ ìwọ náà wà ń bẹ̀ óyá ẹ wá ṣe arithmetic óyá kàn yín ẹ wá bá mi ṣe arithmetic o
bọ̀dá Emmanuel ẹ wá sí arithmetic ó ti pè yí o oyoyoyoyo ìtẹ̀ka ẹgbẹ́ calculator yín ẹ̀tẹ̀ 480 ẹ bá mi ṣe o 480 times 100 kí ló fún wa Adékẹ́mi Àlàbí bá pàtẹ́wọ́ fún màmá yẹn mami 480 yẹn 4 kí ni ẹ pé 48,000 ló yẹ kó jẹ́ bọ̀ tó bá máa lọ gba owó yẹn mami 40,000 náà máa fún ẹ 40,000 yes o Olúwatóyìn Williams 48k wọ́n máa yọ 8,000 kúrò kò sọ́gbọ́n tó fẹ́ dá owó wa kú 40,000 naira wọ́n jẹ́ bàbá àwọn Buhari bẹ́ẹ̀ ṣòjò ó ṣe bẹ́ẹ̀ ṣòwò 8,000 yẹn ní nílùú yẹn ó mọye pọ́ǹsì tó jẹ́ ó mọye dọ́là tó jẹ́ ẹni tí ò gbé tó mọ bó ṣe lọ lóyìnbó tó mọ bó ṣe ń gbà nínú òtútù ẹ wá ní Nàìjíríà ò dáa ẹ jọ ẹ rẹ̀ pé àwa ò dé lóyìnbó rí Bùsáyọ̀ ní kí àgbélódé nítorí ṣẹlẹ̀ ní ẹ béèrè mọ́mí ẹ lọ béèrè mo sọ fún ẹ pé tó bá wá sórí ètò yìí mi ní parọ́ fún ẹ. Some people have like daddy I want to send money to you mo kà lẹ́rìn torí pé I know what maybe your mother will eat out of your money Fulani will take out of your money people will take out of your money because it's not only me that will eat your money it's not only your parents your parents will now be dirty to someone nígbà tá a bá ní o fún oníbàárà lówó tó lówó kọ̀ tó lówó ní fún bàárà lówó so ò ní send owó sẹ́bí rẹ wọn ò ní jẹ́ ń bẹ̀bí ẹ tó mọ́ ní bọ́m̀bẹ̀ ni pé àkáǹtì kan ṣoṣo tó ti ń send owó sí tẹ́lẹ̀ just give it to him abẹ́ ẹ̀ ṣe sílẹ̀ ó ti ní percentage tiẹ̀ ṣùgbọ́n pé o fẹ́ fún ara ẹ̀ send owó sí èèyàn kan dọ́là ló máa fi send ẹ o tẹ̀tìrí bíi tí Buhari ti gbówó àti àwọn sẹ́ni gbogbo báǹkì àgbáyé ti Nàìjíríà ẹ̀rí tán gbó lè gbà Buhari ò rí yẹn ṣe o pé tó bá ti send dọ́là wá láti Amẹ́ríkà kí báǹkì wa kán dẹ̀ máa fi fún wa lóye tán send yẹn irọ́ ni àwọn mọ́là tán wà lẹ́gbẹ̀ẹ́ títì àwọn mọ́là tán wà ní airport mami ibi tán bá tún jẹ́ lómi tó bá tún dópè tó jẹ́ ìyá àgbàlagbà wọ́n á tún yí lẹ́pọ̀ sẹ́yìn wọ́n á ní màmá náà fake money but I go help you change am o ti gbọ́ ń pa ẹ̀ èé o já sí tell off mala go dey tell you mala ni na this dollar na no be better dollar na Saudi money no be American money ìyá arúgbó tí o mọ tó o mọ America ni o owó yẹn ìyá ò dẹ̀ ní fẹ́ sọ fún ẹ pé owó tó sẹ́ndì ò pé a tún máa sọ fún ẹ pé mama this money na Saudi money but this dollar e no cost well well like mama ọ̀nà don't fi sọ fún mi nìyẹn wọ́n ní owó America no mama this money no be America torí màmá ò fẹ́ jẹ́ kẹ́lòmíì mọ̀ pọ́ mọ̀ ò sẹ́ndì owó sóhun ni wọ́n á dẹ̀ mówó ẹ wọ́n á dẹ̀ pín jẹ́ ẹ wá ní wọn ò rí yẹn ṣe o àwọn wèrè asínwín tó ń gbàdúrà tó ń gbé sábọọdù sókè wọn ò rí yẹn ṣe àwa ń gbé sókè ẹ̀yin ń gbé sísàlẹ̀ ẹlẹ́yìn gbàdúrà fún Nàìjíríà ṣé ẹ̀rí pé pé ń jà yín owó tẹ́ ẹ fẹ́ kó jẹ ní 2023 òun lẹ̀ ń lé ṣùgbọ́n ẹ ti gbàgbé aláìmọ̀kan yín màá tún rán yín létí torí pé aláìmọ̀kan ń ṣera rẹ̀ aláìmọ̀kan ń ṣera rẹ̀ ló pọ̀ o ẹ ń ṣera yín ni ogun restructuring eléyìí láfẹ́ Nàìjíríà go bẹ̀tà ṣáàṣẹ̀ ń pariwo pé Nàìjíríà máa dáa ni oníníwòyí ọ̀la wọ́n fẹ́ sàṣẹ́kẹ́lì ní ìní kò ní dáa mọ́mì tí n bá ní kò ní dáa mò ń ṣépè ni ṣùgbọ́n àwa èèyàn inú ẹ̀ láàdáa because tá a bá pín ilẹ̀ Yorùbá náà we are seeing this land a sì wà lórí ilẹ̀ yìí odò mọ́ra odò tó sun ìkorò ní mọ́ra òun ló padà sun rere kò tí ì yẹ ó ṣe ń yẹ ẹ bọ̀ okay mọ́mì yẹn kò tí ì yẹ yín yes ó ṣe ń yẹ yín bọ̀ ni ó ṣe ń yẹ yín bọ̀ odò tó sun mọ́ra tó sun kíkorò lọ́jọ́ yẹn nígbà tí wòlíì débẹ̀ wòlíì Sámúẹ́lì ó ní ẹ mú àwo kòtò kó wá mọ́mì ó ṣe kí ni o
ó bá wí ó dẹ̀ sun dúdú. Ilẹ̀ kan náà tá a wà yìí tá a fẹ́ pín kúrò lára Nàìjíríà yìí ó dẹ̀ máa sun dúdú. Àwa yìí náà la máa bless ẹ̀ tó máa ṣe kí ni o ó dẹ̀ máa di dúdú. Mami ìwọ tó rà mí ṣe nígbà tí ilẹ̀ yìí bá sun dúdú tí ilẹ̀ Yorùbá yìí bá sun rere ò ní di ẹni àwátì lórúkọ Jésù. Àmì àti lọ́ọ̀fù ẹ̀dà ó mà ti sàmì nítorí pé ẹni bá fẹ́ ìṣerere Jerúsálẹ́mù ẹ má máa dárúkọ Jerúsálẹ́mù ti lọ ó ti ṣe rere. Ẹni tó bá fẹ́ ìṣerere Yorùbá nation yóò ṣe rere. Ẹ ṣe jàre. Wọ́n ní tá a máa ń pè ní èdè ìlú kan èdè kan ẹ̀yà kan ni. Kì í ṣe kí máa kí ẹ káàárọ̀ o kó o má gbọ́n tí mò ń sọ kí máa wá kí ẹ ìnákúwánà. Ẹ máa ní ìnákúwánà ìnáǹgèjìà wọn náà láfíà kọ àbí ìyẹn lọ bá kiri lẹ́ni èdè kan ní Nàìjíríà kan àbí kèdí kan ọdún mọ èbékìnà nga èjé market àbí ìyẹn lẹ bá kiri ṣùgbọ́n káàkiri àwọn láàárọ̀ pé pásítọ̀ ẹ káàárọ̀ ìyá mi ẹ jíire bí kò sí bóun ló ṣe fẹ́ kí ẹ akí ẹ káàárọ̀ sà à ń lẹ́ ò bá yé yìí kó tó sọ tó bá ti mọ̀ pé Yorùbá ni wá ẹ káàárọ̀ ni ó kíra wa. Ẹ já padà sínú èdè kan ẹ̀yà kan ọ̀rọ̀ kan. Ẹ kú òní ìnákúáná Nauni Lámídì ni kì í ṣe Nauni Lámídì má bínú jàre ńgbà tó dẹ̀ ní Ìnáuni o ẹ̀ka sọ ló jẹ́ bẹ́ẹ̀ Ìnáuni ẹ̀kẹ́ ẹ̀ka alẹ́ ńkọ́ Ìnáuni tó bá dẹ̀ rí Ìgbò kèdí kan ọdún mọ ọdún ẹ̀ ò mọ. Ẹja kúrò nínú àwọn èdèkédè ẹja dúró sórí ọyọ kan káyé pariwo tí ò dáa. Torí èmi ò mọ bí tẹlifóònù tí àwọn wòlíì kan rí tiwọn tó sọ pé títí di àkókò yìí nítorí pé wọ́n ní kí Ọlọ́run máa jà fún wa ká pa ẹnu wa mọ́. Ẹ̀mí mímọ́ máa jà fún wa ká ṣe kí ni o ká pa ẹnu wa mọ́. Nítorí pé tẹ́ ẹ bá wo ìrìn àjò tá a rìn lọ lọ́wọ́lọ́wọ́ ẹ rí i pé ó ti ń sún àwọn èèyàn kan pẹ̀lú àwọn nǹkan tí wọ́n rí. Jẹ́ n ka ìwé Ẹ́kísódù yìí fún ọ. Ẹ́kísódù 28:1. Ó ní wọ́n sì mú Áárónì arákùnrin rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀ sí ọ̀dọ̀ rẹ̀ kúrò nínú àwọn ọmọ Ísírẹ́lì kí wọn kí ó lè máa ṣiṣẹ́ àlùfáà fún mi. Àti Áárónì, Nábù àti Ábù àti Lẹ́ksárì àti Ítárì àti àwọn ọmọ Áárónì. Wọ́n sì dá aṣọ mímọ́ fún Áárónì arákùnrin rẹ̀ fún ògo àti fún àṣọ. Wọ́n sì sọ fún gbogbo àwọn tí ó ṣe amòye ẹni tí ó fi ẹ̀mí gbọ́n kún kí wọn kí ó lè dá aṣọ Áárónì láti ya sí mímọ́ kí ó lè máa ṣe iṣẹ́ àlùfáà mi. Ìwọ̀nyí sì li aṣọ tí àwọn ó sì dá ní ìgbà ìyà kan àti ìgbéyà kan àti ẹ̀wù áfódì àti aṣọ ìgúnwà àti ewu àwọ̀tẹ́lẹ̀. Mọ́mì tí mo bá bẹ̀ ní kí n máa kà á ẹ̀yà nìyẹn inú ẹ̀yà yẹn ni mò ń lọ. Ọlọ́run mọ̀ọ́mọ̀ ya wòlíì sọ́tọ̀ ó sọ irú aṣọ tán máa wọ̀. Ẹ lè máa gbé kí n wọ kẹ̀m̀bẹ̀ kí n wọ bùbá kí wọ́n máa lọ dé fìlà tí kì í ṣe abetí ajá àbí paná kí wọ́n lọ máa dé paná mọ́. Ẹ wo àwọn bòdá wa
ẹ̀yin ẹwà àwọn Yorùbá mo fẹ́ fi wọ́n wọ̀nyí ni o àwọn bọ̀dá oníkù ọ̀bọ dáàmú ètò kan ètò pẹ̀lẹ́ ẹ̀ pásítọ̀ ó dé fìlà mórí ìdìwìn bíṣọ́ọ̀bù ẹ̀rí bíṣọ́ọ̀bù tó dé fìlà mórí lẹ́ẹ̀kan wọ́n dé fìlà mórí lẹ́yìn tí mo fẹ́ fi wọ̀n yìí mo máa fi adúrú góòdì wa fọ́tò yẹn bá ṣe ń wà ní sàǹfàrà wọn ò sọ fún wa o mo ń bọ̀ má jẹ́ kí tí lọ́bẹ̀ yẹn para jẹ́ ń fi àwọn bọ̀dá yín wọ̀nyí. We are here to pray for our president. We are here to pray for Nigeria. I'm going to read from 2 Chronicles 7 verse 14. He said, if my people which are called by my name shall all. Ẹ ṣáà ẹ wo etí bọ̀dá ìwọ ń bì báyìí ṣe ti rí fìlà tó ń pè ètò pé ra ẹ̀ pásítọ̀ tó dé fìlà tí ò lè ṣí fìlà tó ń gbàdúrà. I turn from their wicked ways. Then will I hear from heaven, and I will forgive them of their sin, and will heal their land. We are here. That means àwọn lẹ́lẹ́ṣẹ̀ tá ń gbàdúrà pé Ọlọ́run máa dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. President, we are here. Said where 2 or 3 are gathered in my name, I will be in their midst. So what? We join. Ẹ wo fìlà bẹ́ndé. I join my faith with the faith of everyone here. Ẹ ti rí. Pray for Nigeria. Ẹlòmíì dé padà mọ́. Nigeria will know peace. We pray in agreement that Nigeria will have progress. We pray that good things will come to us. Ẹ̀rí sùtù bọ̀dá. Ẹ̀rí sùtù ẹ̀. Kò lówó flight àti padà wá sí Nàìjíríà. Ok, òtútù mú pásítọ̀. Ọmọ ìṣe o. Òtútù mú wèrè kò lè wálé. Ẹ ti rí. Thing that is going to in Nigeria, those that behind it, the Lord God Almighty will expose them. Ẹ̀rí eléyìí fìlà Fúlàní. Ẹ ti rí. That by this time tomorrow, Nigeria will be better. Ẹ mọ iye èèyàn tó gbé lẹ́nu. When this time of prayer be, we will all rejoice. We will all rejoice. God will turn on the fortune of Nigeria. So shall it be in the name of the Father. Tí ó gbàdúrà fún Buhari. It is written in the Bible. He said we should ask for anything and it shall be given unto us. Ṣé wọ́n ti sọ nìyẹn? We should be asked for anything. And we have asked it today. That Nigeria is well with you. We declare that it's well with Nigeria. We declare that Nigeria will be good. We will enjoy the good of the land. Lójú Boko Haram. Lójú Fúlàní ajínigbé. Thank you, Jesus. That the reason ẹ wo bó ṣe ń mí. we pray that everything that is dead in Nigeria will come back to life. Thank you, Jesus. You are in Jesus' name. Let us shout hallelujah. Ẹ wo bọ̀dá ẹ rí wọn ni wọ́n kọ́wọ́ sápò wọ́n yọkù wọ́n ti jẹjẹkújẹ àwọn dìdìrìn tí ò bá rí kò ṣe sórí ilẹ̀ ẹ ti ó gbàdúrà ìṣẹ́jú méjì ṣé àdúrà tẹ́lẹ̀ ẹ ti mọ̀ pé wèrè gidi kan lélẹ́yìn wèrè gidi kan ó dẹ̀ pa mí lẹ́rìn ó lóun fẹ́ pé we want to pray for Buhari we want to pray for Nigeria kò dẹ̀ lè pẹ́ díẹ̀ àwọn gan-an kò tí ì gbàdúrà fún Ogun State nìkan ẹ̀fọ́ máa sọ pé ó máa gbàdúrà fún Lagos State ẹ̀rí pé dìdìrì lélẹ̀ aláyé bàjẹ́ mami máa da lọ́ọ̀fù yẹn bolẹ̀ yá máa lọ bí góòdì ẹ wo nǹkan kó nínú góòdì wa ẹ wo resources Nàìjíríà ẹ wo tí wọ́n là ń kó lọ ẹ wo tí wọ́n ń kó lọ ṣé ti rí best gold ẹ ti rí mami o ti rí gold èérún sì lélẹ́yìí o wàá rí mi o ẹ ti rí gold rèé o wọ́n ń kó gbogbo nǹkan wọ̀nyí with silently tá a gbọ́n kankan lọ́dọ̀ wọn lọ́hùn wọ́n lè ń tà á wọ́n ń gbádùn wọ́n wá ń kówó wọ́n ń campaign gbogbo wọn ń lówó lọ́wọ́ ẹ̀díndì nígbà táwa ní ká máa lọ kí ló dé tán sọ pé ká máa lọ ṣèbí àwọn náà ń kó góòdì yìí àbáwọn kọ́ náà wọ gbogbo góòdì eléyìí màá tún fi mí wọ̀n ẹ́ o mọ́mì èmi tún lélẹ́yìí o tí ó ti rí tẹ̀ kan tún rí mi great
grade by grade ni o ẹ ti rí èérún ẹ̀lẹ́rí lẹ́ẹ̀kan ẹ ti rí grade mi tún lélẹ́yìí o màá tún fi mí ìwọ̀n ẹ̀ kò tí tán o má fọ́ o mami o ti rí bọ́n ṣe ń wà ẹ ti rí kì í ṣe federal government lónìí o gọ́ọ̀nà wọn ló ń ṣe léyìí o tó ń kówó ẹ ti rí èèyàn wá sọ pé a ò ní lọ àwọn òpònú ayírádà ẹ ti rí very good ẹ ti rí gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn ọrọ̀ ajé wọ̀nyí àwọn ọba wa àwọn ìjòyè wa ìtàn fi gun Berkeley lẹ́wọ̀ yẹn o dáàdì ìtàn fi gun Berkeley nìyẹn o ìtàn wọn pásítọ̀ fi ń kọ́ auditorium bàǹkù kiri rèé wọ́n bá ti lọ sáàfin wọ́n bá ti gbé 10 kg fún wọn láti gbé 10 kg fún wọn wọ́n bá ti tà á ẹ wá ní wọn ò ní mílíọ̀nù ẹ ní àwọn ẹlẹ́wọ̀n wọn ò ní ra personal jet tàbí kílẹ̀ ń pè wọ́n ní wọn ò ní ra jet ó lè ní gbogbo wọn ṣé góòdì tán wà nílẹ̀ Yorùbá irú ilé tán wà nílẹ̀ Yorùbá yìí mọ́mì ṣé tán bá ta gbogbo ilé gbogbo àwọn ọmọ tán rìn káàkiri tán ta pure water lẹ́gbẹ̀ẹ́ títì ẹ̀ kán wá pé 300,000 fẹ́yàn kọ̀ọ̀kan mọ́mì ṣáyé wọn ò ní nìtún ṣùgbọ́n wọ́n kọ̀ wọn ò ṣe léyìí ẹ wá ní bóyá àwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ yẹn tán ní ká gbàdúrà fún ilẹ̀ Yorùbá kan ṣoṣo yìí bóyá wọn ò ní làákàyè bóyá wọn ò mọ tá à ń sọnù Nàìjíríà ní ilẹ̀ pé Nàìjíríà ń kó jẹ kò yé mi fún wọn o mọ́mì ẹ má jẹ́ ká máa ya ẹni tí ò alábàárà mórí jẹ ká máa sọ pé Ọlọ́run ò gbọ́ àdúrà wa torí mo sọ mú ní gbogbo ẹni tí tó bá ní Ọlọ́run ò kì í gbọ́ àdúrà ó jẹ́ ẹlẹ́tàn Ọlọ́run gbọ́ igbe wa ó dàbí ẹni tó wà nílùú òyìnbó ni tí ò tí ì rí ìwé ìgbélú mọ́mì ó máa dàbí pé ogun ń jà ni o àdùnníbàdà wàrà ànúgbàmọ́ Barrister ń kọ́ mẹ́ Barrister lọ ẹni tó bá nídìí lọ́ọ̀yà tó nídìí Barrister wà ńlẹ̀ o àwọn eléyìí wọ́n wá dúró síwájú adájọ́ wọn ò bí adájọ́ náà dá ayọ̀gò níbi tó bá gbọ́rọ̀ ẹnu wọn ọ̀rọ̀ dá lẹ́nu wọn dáká wọ́n mú yàn odidi ọdún 4 yóò dára fún ìjàre my Barrister wọ́n ní ká máa jó lọ wọn náà wọ́n wọ ẹ̀yìn wa wọn ò bí anybody dá gbọ́ kọ́lọ́n fún ẹ̀mẹ́ tí sọ̀kalẹ̀ èèyàn gan ti dúró ta ni Tinubu aṣẹjọ́ ẹ̀mí àfẹ́ bọ́ mọ́mì aṣẹjọ́ tó kó thousands lawyer dìde wíwọ̀ tá a bá wáyà àtúgbé sí kóòtù Ọlọ́run àtúlù pa kò sí tí ó ṣe òkú ń bá láàrin ìrojọ́ ó bá tàbí ò tán bí Tinubu fẹ́ tó kọ̀ ilẹ̀ Yorùbá ń lọ mo ti ń lọ tọwọ́ sọ̀rọ̀ mi nìyẹn tó bá wù kó pínwó jù bẹ́ẹ̀ lọ àgúnlá àgún tẹ̀tẹ̀ kò kàn wá à ń lọ ẹni tó bá wù kó gbówó fún owó tó jẹ baba ńlá baba yín ló ń san irọ́ ló pa o kò níbi rè aláìníbi lọ tí sọ pé Ọlọ́run níbi rè tó lọ ń sọ Ọlọ́run níbi rè kò mọ̀ pé Ọlọ́run ò lọ́bì kankan. no going where àbí bá lè ṣe sọ lóyìnbó kò síbi tó ń lọ ẹ má jà máa fi ìnà pé irun mọ́mì ẹ jẹ́ ká wá sọ word of advice ẹ̀yin ènìyàn mi ẹ jẹ́ á gbé ọkàn wa sọ́nà kan ẹ jẹ́ á máa gbàdúrà pé gbogbo àwọn olùtakò wa kọ́lọ́run tú wọn láṣìírí
àkókò náà ti sún métílé tí ilẹ̀ Yorùbá ń lọ. Mo sọ síta gbangba pé àkókò náà ti dé. Mami, kì í ṣe ti Jésù. Jésù ń bọ̀, kò ní pẹ́ dé mọ́. Bàbá mi ń bọ̀, kò ní pẹ́ dé mọ́. Gbogbo ojú ni ó rí nígbà tó bá yọ láwọ̀ sánmọ̀. Ti Jésù nìyẹn o. Ilẹ̀ Yorùbá yìí ti ṣe tán àti ń lọ. Má sọ pé tó bá dọ̀la bóyá ọ̀la ni ìwọ ò mọ̀, bóyá ọ̀túnla ìwọ ò mọ̀. Mami, a ti máa àkókò àti ọjọ́ náà. Torí pé wọ́n ní ká sọ̀rọ̀ kan létí àwọn. Wọ́n ní àwọn yóò sì fìdí rẹ̀ múlẹ̀. Ẹ ṣe jàre mọ̀, báyìí túláàsì. Ẹ gbọ́ tí orin Tọ́pẹ́ Àlàbí kọ ni. Tìpá ti kúkú n ó lọ ṣe rere. Bàbá ń kọrin yẹn. Tìpá ti kúkú ó di dandan n ó lọ ṣe rere àbí n ó délẹ̀ ìrere àbí àwọn ló ṣe kọ́. Mo dáhùn pé ó ní tìpá ti kúkú n ó lọ ṣe rere àbí bóyá mo fẹ́ bóyá mo fọ̀ àbí àbóyè kọ́ nìyẹn. Mọ́mì má rẹ́rìn-ín ọ̀rọ̀ màmá yẹn dẹ̀ rẹ́rìn mi láìkí ẹ o. Mo rí àǹtí yẹn tó ń rẹ́rìn sí orí tí mo kọ ẹ. Ọmọ wo kí ló ṣe bàbá lálẹ́. Tìpá ti kúkú Ọlọ́run mo fẹ́ lọ ṣe rere bóyá o fẹ́ bóyá o kọ̀ o. Ilẹ̀ Yorùbá lọ dandan ni Tinubu máa gbọ́ o. Tìpá ti kúkú ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ lọ ni. Ọmọ́táyọ̀ wàhálà ànúgbà. Tìpá ti kúkú ta ìdán dá ìdán. Mọ́mì, Yorùbá ń lọ, ó máa ń lọ, ó máa ń lọ o. Ẹni tó do ìrù ẹja mú ó ń lọ. Ẹni tó fi ìrù ẹja mẹ́ja lódò ó ń lọ. Yorùbá máa ń lọ o, Yorùbá máa ń lọ. Gbogbo ẹni tó bá dìrù ẹja Nàìjíríà mú ó di dandan kó yọ ọmọ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni Evangelist Victor ntí Ọlọ́run ti parí ni. Abébúbọ́lá wàhálà ànúgbà ayé ò ní pa yín o, ẹ ò ní sọnù lórí àkàbàṣepọ̀. Mami, jẹ́ ń wá nǹkan kan play fún ẹ kí tó máa lọ. Torí pé ó wà lọ́wọ́ wa bí iyẹ̀pẹ̀ ni, but lọ́la èmi àti Sanwó-Olú ni o. Mami, kò sí tó fẹ́ dá mi dúró. Lọ́la èmi àti Sanwó-Olú ni. Èmi àti Sanwó-Olú a fẹ́ mú kan lẹ̀ lọ́la. Mo sọ fún pé ìjà wa ò lè parí, ìjà wa ò lè parí o. Èmi àti ọ̀gbẹ́ni yẹn ìjà wa ò lè parí, ìjà wa ò lè parí o. Èmi àti Tinubu yẹn ìjà wa ò lè parí, ìjà wa ò lè parí o. Èmi àti Bọ́lá Ahmed o ìjà wa ò lè parí, ìjà wa ò lè parí o. Sọmọ Sanwó-Olú mà ní àwa ìjà wa ò lè parí, ìjà wa ò lè parí o. Pẹ̀lú Mákindé Ìbàdàn o ìjà wa ò lè parí, ìjà wa ò lè parí o. Pẹ̀lú Fáyẹmí Èkìtì yẹn ìjà wa ò lè parí, ìjà wa ò lè parí o. Èmi àti Akérédolú yẹn ìjà wa ò lè parí, ìjà wa ò lè parí o. Èmi àti Dàpọ̀ Abíọ́dún ni ìjà wa ò lè parí, ìjà wa ò lè parí o. Èmi àti gómìnà Ọ̀ṣun yẹn àbí Oyítọ́lá ìjà wa ò lè parí, ìjà wa ò lè parí o. Àwa àti Oyètọ́lá yẹn ò lè parí, ìjà wa ò lè parí, ìjà wa ò lè parí o. Àwa àtàwọn ọba jẹgúdújẹrá yẹn ìjà wa ò lè parí, ìjà wa ò lè parí o. Èmi àtàwọn pásítọ̀ èké yẹn ìjà wa ò lè parí, ìjà wa ò lè parí o. Pẹ̀lú àwọn wòlíì káàyè ìjà wa ò lè parí,
ìjà wa ò lè parí o pẹ̀lú ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá nation. Mọ́mì, ìjà wa ò lè parí, ó parí tì. Àjà adélẹ̀ ni àyàfi tá a bá jọ gbalẹ̀ Yorùbá yẹn. Bá àti ìgbà gọ̀ǹgọ̀ á sọ òkìkí á kàn. Ẹ̀mí mímọ́ máa jà fún wa, gbogbo ojú á mọ́ o. Ẹ rò pé ṣeréṣeré ni, no be wàsá. Mami, no be tọkítọkí, ó wà lẹ́bi yẹ̀pẹ̀ nítorí Ọlọ́run máa ń jẹ̀mú ọ̀gá ògo ni. Ẹni tó nílẹ̀, ẹni tó ní ohun gbogbo, ẹni tí à ń forí balẹ̀ fún, ògo ni fún orúkọ rẹ̀. Jésù náà agbára wa. Mo fẹ́ sọ fún, mo fẹ́ fi kiri kan wọ̀nyí ní tí bàbá yìí sọ. Mi ò tí ì rí àmì ìdánilójú pé a lè rí ààrẹ tá a fẹ́ràn mọ̀kúnnù débi pé ìyà tó ń jẹ àwọn èèyàn wa, òmìnira tó dominira fún wọn á di nǹkan ẹ̀yìn. Ẹ̀rù tẹ̀ ń bà mí títà àbá ṣọ́ra, wàhálà máa pọ̀ gan lórí ìbò tó ń bọ̀ yìí nítorí àwọn tó ń díje àtàwọn tó ń tẹ̀lé wọn káàkiri wọ́n ṣetán láti gba ẹ̀jẹ̀, wọ́n ṣetán láti fa ogun sílùú láti rí i pé owó ìlú wà lọ́wọ́ wọn títí ayérayé. Ẹ̀pẹ́ ìjọba kan máa ń sọ lọ́jọ́ náà lọ́hùn pé àwọn máa wà ní orí àléfà fún 100 ọdún. Àwọn tó wà ńbẹ̀ náà lónìí ń sọ pé àwọn ni ó máa ṣèjọba lọ títí ayérayé. Ṣùgbọ́n tá a bá ń gbọ́rú eléyìí táwọn lágbára bá ń sọ ọ̀rọ̀ báyìí, ọ̀rọ̀ pé kò sẹ́ni tó lè mú wa apá àwa nìkan la wà ń lù, àwa nìkan la wà ń jọba. Àwọn tó bá fẹ́ràn ìlú wa, tó bá nífẹ̀ẹ́ ìlú, tó nífẹ̀ẹ́ àwọn mẹ̀kúnnù, wọ́n gbọ́dọ̀ ṣetán láti dìbò. Nítorí àti gbọ̀ngàn lọ́wọ́ ìpò kì í ṣe ń gbọ́rọ̀ láti rírú ìjọba tí ó fi ti mẹ̀kúnnù ṣe. Afẹ́fà òkú. Nítorí àwọn tó wà lórí àléfà ń sí wọn ò fẹ́ kúrò ń bẹ́ o. Wọ́n fẹ́ kí ìyà máa jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. Káwọn bá lè máa yàn káàkiri. Kó jẹ́ àwọn àtàwọn ọmọ wọn àtàwọn ará ilé wọn nìkan lámàṣẹlẹ̀ ẹ̀dùn káàsì. Tó táwọn fẹ́ ní àwọn tó nílùú rẹ̀, àwọn tó lọ ń dá ní ọjọ́ mọ̀ ṣèlú wa rẹ̀ láéláé àtàwọn ọmọ wọn. Láì jẹ́ pé àwọn èèyàn náà ṣetán láti béèrè orí òjò orí. Pé òjòjò tó ń ṣàbóyadé pé gbogbo ọlọ́yà ní í ṣe. Nítorí náà, orí ti yóò pé méjì. Ìjọba gbogbo alágbọ́dọ̀ ṣe é lù. Láì jẹ́ pé a ṣetán láti béèrè ẹ̀tọ́ wa. Sígbà tá a máa dáwọ́ ìlú. Mami, kí ni bàbá yẹn fi sọ last? Láì jẹ́ pé a bá béèrè ẹ̀tọ́ wa. Ṣé ìwọ béèrè ẹ̀tọ́ ẹ? Are you acting for your rights? Am I asking for my rights? Ṣé gbogbo wa béèrè ẹ̀tọ́ wa? Kí lẹ̀tọ́ wa gan? Kí ni ẹ̀tọ́ wa?
ni ẹ̀tọ́ wa gangan? Mo rí àwọn bàbá wa àbí Sayọ̀ ẹ̀rá ànúgbà ọ̀gá bí Ògúndípẹ̀ lórúkọ Jésù ẹ ó ṣe rere, àánú ọ̀tòkè wa á bá yín rìn o, ẹ ò ní sọnù lórí ọ̀kadà ṣògo, nítorí pé àánú ni mo béèrè fún yín. Bí a ṣe kọjú sí ilẹ̀kùn àánú fẹ́ ṣí báyìí, àánú náà sì bá yín rìn, ètò kùsàpò yín ẹ ò ní fi wọ àìsàn. Àdùnnídayọ̀ òmìnira ni mami, ẹ̀tọ́ wa ní òmìnira, torí ètàn fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí òmìnira ni. Esther Adédọ̀tun ẹ màmá aráàánú gbà, ẹ ò ní sọnù mami, ìlú London ò ní gbóná máa yín lára o, ẹ rògo lò lórúkọ Jésù. Gbọ́ dáadáa, òmìnira ni ẹ̀tọ́ mi, òmìnira lẹ̀tọ́ rẹ, kò sẹ́ni tó fẹ́ kú sí ipò ẹkú. Bíbélì sọ fún Mósè pé lọ kó àwọn ènìyàn mi jáde. Àwọn wo lè nìyẹn? Èmi, ìwọ, ẹ̀yin, àwa. Ó mà ṣe o. Àgbà tó kọ̀ tí ò kẹrùn sá sọ̀rọ̀, ó di dandan kó kẹtàn sáré. Àgbà tó kọ̀ tí ò kẹrùn sọ̀rọ̀, ó di dandan kó kẹtàn sáré nígbà tó gún bá dé. Ogun bọ̀, mami ẹlẹ́ẹ̀fẹ́ rógun. Kábíyèsí ń gba Fúlàní sílé, ẹlẹ́ẹ̀fẹ́ rọ́tẹ̀, ìjòyè ń kó aládàáwọ̀lú. Ìjọ̀wọ́ lógun ọ̀tẹ̀ ò ní wọlé. Ẹ jẹ́ kí Yorùbá ó lọ. Let my people go. Gbogbo ẹ̀jẹ̀ dá wa dúró, ẹ ò ní ṣe rere lórúkọ Jésù. Gbogbo ẹni tó ní kí ilẹ̀ Yorùbá má lọ lórúkọ Jésù, ogun ọ̀run ṣe máṣẹ́. Ọlọ́run Elédùmarè àkọ́jí nínú àwọn òkú, ẹni tó ní kí ilẹ̀ Yorùbá wà bákan náà, ogun ọ̀run dà, fa ẹ̀mí ẹ̀ tú, fa ẹ̀mí ẹ̀ tú. Musa Busuga dádì mi, ẹ ò ní sọnù, ẹ bá ń kí mọ́ mi ń bẹ̀, ẹni wọ́n ṣe wọn ọjọ́ o, ayé ò ní pa wọ́n lẹ́kùn, wọn ò ní sọnù, ọmọ yín ò ní dọmọ ọlọ́mọ. God bless you my daddy. Esther ẹ̀rá ànúgbà, Michael Adébáyọ̀, no going back. Nítorí Ọlọ́run má jẹ̀mú ni, ẹni tó ní ayé, ẹni tó ní ọ̀run, àkọ́jí nínú àwọn òkú, Ọlọ́run ṣèdájọ́ wọn. Àwọn tán ní ilẹ̀ Yorùbá lára, àwọn tán ń gbàdúrà òdì, àwọn tán ní ilẹ̀ Yorùbá ò ní bọ́ sójú ẹ̀, ẹ̀mí náà fọ́ wọn lójú dànù, so wọ́n mọ́lẹ̀ bí ọkọ̀ ajá. Jẹ́ wà nínú yàrá kan máa pọ̀ lórí, jẹ́ wà nínú yàrá kan máa níta ń kọjá. Gbà wọ́n lápá, gbà wọ́n lẹ́sẹ̀, rọ̀ wọ́n lápá, rọ̀ wọ́n lẹ́sẹ̀, orí wọn ò gbọdọ̀ dúró lọ́ra wọn. Olúwa ò ṣe, mo súre bí wọ́n ti ní ká máa lọ lẹ́ni, mo súre fún gbogbo ènìyàn tó ń wò mí lórúkọ Jésù. O ò ní fọwọ́ rẹ sí ọmọ rẹ, o ò máa ní sọnù, ayé ò ní pa ọ́ lẹ́kùn, àpátápá rẹ Elédùmarè kò dúró tì ọ́. Wọ́n ní jọ́ tí ẹni bá forí sàpáta lẹ́wọ̀ ara rẹ̀ ń bàjẹ́, ẹni bá forí sọ ẹwà ara rẹ̀ kó bàjẹ́ dànù. Ìjọ́ tí àgbọ̀n bá yájú sí Elédùmarè, ọjọ́ náà ní fomi inú rẹ̀ wọ́n. Ẹnikẹ́ni tó bá porí rẹ̀ níbi lórúkọ Jésù, irú ẹni bẹ́ẹ̀ kó ṣubú lójú ìjà. Ilẹ̀ Yorùbá ti lọ, ìwọ tó fọwọ́ rẹ tẹ̀ pé no going back, ayé rẹ ò ní padà sẹ́yìn, ò ní tọrọ jẹ o, ò ní tọrọ mu, ò ní tọrọ náà, ò ní tọrọ lò. Elédùmarè ó ṣe o, agbé ọ̀gá, gbọpẹ́ wa, gba ẹ̀yìn wa, a yìn ọ́ nítorí tí àánú rẹ dúró, nítorí tí orúkọ rẹ kò yí padà. Hallelujah, hallelujah. Àwa là ń lọ, àwa náà la tún máa padà wá, àwa là ń bọ̀, àwa la tilẹ̀ tún máa rí. Ayé ò ní pa mí o,
ayé ò ní pàwọ́ náà, wọn ò ní sunkún ẹ. Bá aago 12 ṣe lù lẹ́ni lórúkọ Jésù, ọwọ́ méjì ló papọ̀, a bọ́ sí wákàtí àánú. Àánú kó bá yè rẹ rìn, àánú kó bá yè rẹ dọ́gba, àánú ò ní ṣe tiẹ̀ tì. Áńgẹ́lì tó ń ṣílẹ̀kùn àánú, ó yẹ kó ṣàánú fún ọ. Ó lè mi ó ṣàánú fún àwọn tẹ́mi ó ṣàánú fún. Àánú kó bá ọ rìn. Gbogbo ẹni tó bá mi sí ọ̀rọ̀ ilé mẹ́ta lórúkọ Jésù, àánú àtòkè wá kó bá yín rìn o. Àánú ò ní fayé yín lẹ̀, ẹ ò ní tọrọ jẹ, ẹ ò ní tọrọ mu. Gbogbo ibi tó o bá dé láyé lọ rí àánú gbà. Gbogbo ibi tó o bá dé láyé lọ rí àánú gbà. Gbogbo ibi tó o bá dé láyé ogun ọ̀run ṣe ẹ́ láàánú. Ilẹ̀ Yorùbá gba àánú, gbogbo ayé gba àánú, gbogbo orílẹ̀-èdè gba àánú, gbogbo ìlú gba àánú. Ìlú tó wáyé àánú bá ọ̀run, bẹ́ẹ̀ lógun ọ̀run wí o, kò yí padà. Jésù náà agbára wa, àmín 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 lórúkọ Jésù. À ń lọ nú àdúrà mi, a máa drop kọ́ yìí, a máa drop péjì mọ́ mi, a fẹ́ lọ gbàdúrà fáwọn èèyàn. Gbọ́ o, bó o fẹ́ pè mí tó o bá nílò àdúrà àbó lálàá kò yí ọ, o fẹ́ pè mí sórí nọ́mbà yìí 08057455803. Yóò dára fún ọmọ mi. Gbọ́ nọ́mbà yẹn nìyẹn, ẹ jẹ́ pín nìyẹn. Bí o fẹ́ bá mi sọ̀rọ̀ àbó ní àwọn information tó fẹ́ fún mi, pè mí lórí nọ́mbà yẹn. Bí o dẹ̀ fẹ́ dá sétò yìí, o fẹ́ jẹ́ kó máa tẹ̀síwájú nípa dátà tá à ń lò Nàìjíríà ń bí, mami ó lè pè mí láti béèrè bí a ṣe ń ṣe, a dẹ̀ máa sọ fún yín, ẹ dẹ̀ bá wa ṣe. Ìwọ tó dá sọ̀rọ̀ ètò yìí, o ò ní fọwọ́ rẹ sí ọmọ o ò ní tó kù lápò rẹ, o ò ní fi tọrọ jẹ. Ogun Ọlọ́run á wà pẹ̀lú ọ. Ẹ̀yin tẹ́ ẹ pè mí tẹ́ ń gbàdúrà, ẹ̀yin tẹ́ ẹ ti pè mí tí mi ti gbé kọ́ yín, ẹ má mà bínú, iṣẹ́ ló pọ̀ o. Lórúkọ Jésù, a ò ní fojú sunkún ara wa. Ìfẹ́ lẹni sí mi tẹ́ ń pè mí, lórúkọ Jésù ẹ ó ra àánú gbà. Mo ti ṣe tán fún gbogbo wa, ẹ mà pé a ti parí àjíǹde ń sìn, à ń lọ nínú àdúrà. Ọlọ́run májẹ̀mú kó gbọ́ ti yín, Ọlọ́run ọ̀gá ògo kó gbọ́ ti yín o. A máa retí kọ́ yín, mami o lè dá sí ètò náà, yóò dára fún ọ, wàhálà àánú gbà o. Ẹ ṣe púpọ̀, ẹ já tún pàdé lọ́la lórúkọ Jésù fún Ọ̀nàndá Dimension ilẹ̀ Yorùbá tí gbogbo wa ni, kò ní bàjẹ́ lórúkọ Jésù. All Yorùbá nation, no going back. Àwa la dúró, we will all stand in the name of Jesus. Wàá rògolo, màá rògolo. Bàbá jẹ́ kí n lógo ló sọ pé wàá rògolo. Grace Chapel full of joy. Bye.